ẹ káàbọ̀ sórí ètò Yorùbá Lemi fún ti ọ̀sẹ̀ yìí. Orúkọ mi ò yí padà, Adùnọlá Abọ́sẹ̀dé ọmọ Ṣókàn náà ni orúkọ tí èmi jẹ́. Ẹ káàbọ̀ sórí ètò Yorùbá Lemi. Kí lóhun tá a fẹ́ gbéyẹ̀wò lónìí? A ó máa sọ̀rọ̀ nípa àwọn ọ̀nà tá a máa ń gbà bára ẹni sọ̀rọ̀ ní ilẹ̀ Yorùbá láyé àtijọ́ àti ní ayé òde òní. Kí ni ìyàtọ̀ tó wà níbẹ̀? Báwo la ṣe máa ń lo àwọn ọ̀nà yìí láti fi bá ara wa sọ̀rọ̀? Àwọn ọ̀nà tá a ń gbà bára ẹni sọ̀rọ̀ bóyá nínú ilé ni, láti ìlú kan sí ìkejì, abà kan sí ìkejì, ìgbèríko kan sí ìkejì, tàbí láti abúlé kan sí ìkejì, bóyá láti orílẹ̀-èdè kan pàápàá sí orílẹ̀-èdè kejì. Àwọn bá a ṣe ń bá ara wa sọ̀rọ̀. Ṣé mọ̀ wípé ìbára ẹni sọ̀rọ̀ lónìí ayé, kò sí bí ènìyàn ṣe lè dá ayé gbé tí ò ní bá ẹnìkan tàbí ẹnìkejì sọ̀rọ̀. Kò sí bí a ò ṣe ní fi ohun kan ránṣẹ́ láti ibì kan lọ sí ibì kejì, pàápàá jùlọ tá a bá rin ìrìn àjò tàbí tá a bá ní èèyàn ní ìdálẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ máa bá wa ká lọ. Ọ̀nà kìíní tá a gbéyẹ̀wò lónìí òun náà ni nípa pípa àrokò. Ní ayé àtijọ́, a máa ń fi àrokò bá ara ẹni sọ̀rọ̀. Bóyá ìlú kan sí ìkejì ni o, tàbí ènìyàn kan sí ìkejì ni o, tàbí ẹbí kan sí ìkejì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àrokò ní àwọn àmì èyí tí a máa fi gbé èròǹgbà ẹni jáde sí ẹni tá a fẹ́ ránṣẹ́ sí, pàápàá jùlọ láti má jẹ́ kí ẹni tá a fi rán gan kí ó mọ ohun tí ó wà níbẹ̀. Ẹ jẹ́ ká wo àwọn díẹ̀ lára, ká kọ wo àwọn àpẹẹrẹ àwọn àrokò tí wọ́n fi máa ń ránṣẹ́ ní ayé àtijọ́. Ìkíní ni wípé bí wọ́n bá fi àrokò, eérú àti ọ̀gẹ̀dẹ̀ ránṣẹ́ sí ènìyàn tó bá jẹ́ bí ọmọ, ó túmọ̀ sí wípé bàbá rẹ̀ tàbí ìyá rẹ̀ nílé ó ti ṣaláìsí. Ẹ má gbàgbé wípé wọ́n á máa sọ nílẹ̀ Yorùbá wípé bí iná bá kú á fẹ́rú bojú, bọ́gẹ̀dẹ̀ bá kú á fọmọ ẹ̀ rọ́pò. Nítorí náà àrokò, eérú àti ọ̀gẹ̀dẹ̀ túmọ̀ sí wípé ìyá tàbí bàbá ẹni yẹn, ìkan nínú àwọn òbí rẹ̀ ti ṣe aláìsí. Àrokò mìíràn tún ni ti aṣọ funfun. Bá a bá fi aṣọ funfun ránṣẹ́ láti ọ̀dọ̀ ọba kan sí ìkejì tàbí láti ìlú kan sí ìkejì, ó túmọ̀ sí àlàáfíà. Àrokò mìíràn òun náà tún ni ọ̀pá àṣẹ ọba. Nígbà tí a bá pe ọba wá sí ìpéjọ kan tàbí òmíràn, ṣùgbọ́n tí ọba ò láǹfààní láti wà níbẹ̀, ọba lè fi ọ̀pá àṣẹ rẹ̀ ránṣẹ́ tí àwọn agbọ́pá ọba yóò gbé lọ síbẹ̀, tó túmọ̀ sí wípé lótìtọ́ ọba ò sí pẹ̀lú wa nínú ara, ṣùgbọ́n ẹ̀mí wọn wà pẹ̀lú wa, àwọn náà wà pẹ̀lú wa ní ibi àpéjọ náà. Àrokò mìíràn náà tún ni igbá òfìfo. Bí ní ayé àtijọ́ tí wọ́n bá fi igbá òfìfo ránṣẹ́ sí baálẹ̀ kan tàbí ọba kan, ohun tí wọ́n fi ránṣẹ́ sí ọba náà tàbí baálẹ̀ náà ni wípé yálà kó kúrò lórí àlééfà ni tàbí kó fúnra rẹ̀ wàjà. Tá a bá tún wo àrokò mìíràn, ohun tún ni bóyá aṣọ pupa tàbí ọ̀bẹ tàbí idà. Bá a bá fi ránṣẹ́ láti ìlú kan sí ìkejì tàbí láti ọ̀dọ̀ ẹnìkan sí ìkejì, ó túmọ̀ sí ogun àti ìjà àti wàhálà. Bá a ṣe ń tẹ̀síwájú nínú àwọn ọ̀nà tá à ń gbà bára wa sọ̀rọ̀, ẹlẹ́ẹ̀kejì tí a ó gbéyẹ̀wò lónìí ni nípa akéde ọba. A rí wípé láyé àtijọ́ ọba máa ń ní akéde ọba. Èyí ni ohun tí ọba bá fẹ́ fi ránṣẹ́ sí àwọn aráàlú, òun ni yóò máa lọ láti ìkóríta kan sí ìkejì, tí yóò gbé agogo dání, tí ó sì máa lò láti fi jíṣẹ́ ọba fún ará ìlú. Àpẹẹrẹ, tí akéde ọba bá gbé agogo dání, yóò mú irin kan láti máa lò kókókó, kéré o kéré o, ọba ló rán mi sí yín. Ọba ní ìjọ mẹ́ta lénìí, ní òṣùpá mẹ́ta lénìí, a ó ṣe àjọyọ̀ ọdún iṣu ní ìta ìkóríta báyìí báyìí àti báyìí báyìí. Mo wí ire àbí mi ò wí ire? Gbogbo àwọn èèyàn á sì parí pé o wí ire. Ọ̀nà kẹta tá a máa gbéyẹ̀wò lónìí òun náà ni nípa lílo ìlù láti fi pa òwe fún àwọn aráàlú. Ṣé mọ̀ wípé ìlù náà ní àǹfààní láti gbé ìró ohun Yorùbá jáde, àmì ohun Yorùbá do re mi, ó ní àǹfààní láti gbé jáde. Nítorí náà onílù yóò lọ sí bóyá ibì kan tó ga, ibi gegele kan ní ibi ìlú, yóò sì máa lu ìlù náà. Àwọn aráàlú bí wọ́n bá ṣe ń tẹ́tí sí ìlù náà, wọ́n á fi mọ ohun tó ń ṣẹlẹ̀, ohun tí ọba ránṣẹ́ sí aráàlú tàbí ìtumọ̀ ohun tí ìlù yẹn sọ. Wọ́n á sì mọ ìgbésẹ̀ tó kàn fún wọn láti gbé. Ọ̀nà mìíràn tá a tún gbéyẹ̀wò lónìí
òun náà ni ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀. Èyí lè wáyé láàárín inú ilé, nínú ẹgbẹ́, ní àárín ìlú, ó lè wáyé ní ibikíbi. Bóyá bí àwa méjì tá a jọ jókòó papọ̀ tàbí tí a pera wa tí a sì ń fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ nípa àkòrí ọ̀rọ̀ kan. Kí ni ká ṣe? Ọ̀nà wo ni ká gbé gbà? Kí la lè ṣe? Báwo la ṣe lè ṣe? Báwo la ṣe lè gbé àṣà wa lárugẹ? Ọ̀nà wo ni ká tún gbé gbà? Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀nà mìíràn tá a tún máa gbé yẹ̀wò lónìí, òun náà ni nípa orin Yorùbá. A rí pé nínú orin Yorùbá, orin òwe wà, orin èébú wà, orin àdúrà wà, orin ìmísí wà, oríṣiríṣi orin ló wà, orin ìfẹ́ wà. A lè forin ìfẹ́ bá olólùfẹ́ wa sọ̀rọ̀, ká fi èròǹgbà wa hàn fún un. A lè forin àdúrà, a lè fi bá Ọlọ́run sọ̀rọ̀ nípa ohun tá a fẹ́ látọ̀dọ̀ Ọlọ́run tàbí láti ẹ̀ ti fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. A lè fi orin èébú èdè a fi sọ̀rọ̀ náà ni. Nítorí náà orin náà jẹ́ àpẹẹrẹ ọ̀nà tá a fi ń gbà bá ara ẹni sọ̀rọ̀. Ọ̀nà mìíràn tá a tún máa ń gbà bá ara ẹni sọ̀rọ̀ ní ilẹ̀ Yorùbá, òun náà ni ẹ̀nà. Bóyá bí ènìyàn bá pọ̀ ní ibì kan ṣùgbọ́n tí àwọn méjì ń sọ̀rọ̀ tí wọ́n sì fẹ́ kí àwọn mìíràn, àwọn tó kù ń bẹ̀, kí wọ́n gbọ́ ohun tí àwọn sọ, wọ́n á máa lo ọgbọ́n àtinúdá láti fi máa mú ọ̀rọ̀ yẹn jáde kí ẹnì kejì tàbí àwọn tó kù ń bẹ̀ kó má bàa mọ ohun tí wọ́n sọ. Fún àpẹẹrẹ, nígbà tí èmi ṣì kéré, àwọn ẹ̀gbọ́n wọn wá máa lo ẹ̀nà yìí láti fi máa bá ara wọn sọ̀rọ̀ kí àwọn ọmọdé ta àwọn ẹ̀bẹ̀ ká má bàa gbọ́ ohun tí wọ́n sọ tàbí ohun tí wọ́n fẹ́ ṣe tàbí ìwà tí wọ́n fẹ́ wù. Fún àpẹẹrẹ, tí wọ́n bá sọ wípé mi ò lọ mọ́, wọ́n á máa fi dí sí ẹ̀yìn ọ̀rọ̀ yẹn bíi míìdì, òdì, lọ́ọ̀dì, mọ́ọ̀dì. Ẹnì kejì tí wọ́n bá sọ̀rọ̀ ti mọ wípé dídí tó wà lẹ́yìn yẹn kò ní nǹkan kan ṣe níbẹ̀, ṣùgbọ́n wọ́n ń lo ọgbọ́n àtinúdá, ọgbọ́n àrékérekè yẹn láti má jẹ́ kí àwọn ẹlòmíràn tí kì í ṣe ara wọn kí wọ́n mọ ìtumọ̀ ohun tí wọ́n fẹ́ sọ. Àpẹẹrẹ mìíràn tún ni pé wọ́n á máa lo ngango sí ẹ̀yìn ọ̀rọ̀ wọn. Bóyá wọ́n fẹ́ sọ wípé mo ṣì ń bọ̀, wọ́n lè sọ wípé mo go ṣígí bọ́ngọ́. Àwa ò lè mọ ìtumọ̀ ohun tí wọ́n sọ, a máa wò pé kí ni ìtumọ̀ mo go ṣígí bọ́ngọ́? Ṣùgbọ́n ẹni tí wọ́n bá sọ̀rọ̀, wọ́n ti mọ báwọn ṣe jọ ń lo àwọn ẹ̀nà yìí láti fi bá ara àwọn sọ̀rọ̀. Bákan náà, àwọn aláwo wọ́n máa ń lo ẹ̀nà yìí láti fi bá ara wọn sọ̀rọ̀ tó jẹ́ wípé ọmọ awo nìkan ló lè gbọ́ ohun tí wọ́n ń sọ, ọ̀gbẹ̀rì ò sì lè mọ ohun tí wọ́n ń sọ. Ọ̀nà mìíràn tá a tún máa ń gbà bá ara ẹni sọ̀rọ̀, òun náà ni iṣẹ́ ọnà. Ní èdè Gẹ̀ẹ́sì tá a máa ń pè ní visual art. A rí pé èèyàn lè ya ohun kan sí ara ògiri tàbí kó yà á kó gbé sí ibì kan. Ẹni tó bá rí, tó bá kọ́ ẹ̀kọ́ tàbí tó ní ìmọ̀ nípa ohun yẹn á ti mọ ohun tí ẹni yẹn fi àwòrán yẹn tó fi ń sọ. Ṣùgbọ́n ẹni tí ò bá mọ̀, tí ò bá ní ìmọ̀ nípa iṣẹ́ ọnà yìí kò lè mọ ohun tí ẹni náà ń sọ. Àpẹẹrẹ mìíràn tún ni nípa gbígbẹ́gi lére. Ní èdè Gẹ̀ẹ́sì tá a máa ń pè ní carving. A rí pé nígbà mìíràn wọ́n lè gbẹ́ igi kan, bóyá wọ́n fi igi yẹn ṣe igi lò, ṣùgbọ́n wọ́n á gbẹ́ àwọn igi kan, àwọn àwòrán kọ̀ọ̀kan sí lára. Èyí sọ nípa ohun tó ń ṣẹlẹ̀ ní ìgbà yẹn, ìgbé ayé tí wọ́n ń gbé nígbà yẹn tàbí àwọn ohun tó ń ṣẹlẹ̀. A lè rí pé lára ìlù tàbí lára àga mìíràn a lè rí bóyá ẹni tó gbé ẹmu dání, ẹnìkan tó lùlù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èyí náà fi ń sọ àwọn nǹkan kan ní pàtó fún wa ni. Ọ̀nà mìíràn tí a tún máa gbé yẹ̀wò lónìí, òun náà ni ìwo erin. Láyé àtijọ́ àríkọ́ wọ́n máa ń lo èyí púpọ̀, wọ́n á máa fọ́n. Àwọn aráàlú sì ti mọ ìtumọ̀ ohun tí wọ́n bá fọ́n ní àsìkò yẹn. Wọ́n ti mọ ìtumọ̀ rẹ̀ yàtọ̀ sí ìkejì. Ọ̀nà mìíràn tá a tún gbé yẹ̀wò lénìí, òun náà ni híhu. Èyí máa ń wáyé láàárín àwọn àgbẹ̀. Wọ́n sì máa ń ṣe títí di ìsinyìí. Èyí máa ń ṣẹlẹ̀ láàárín àwọn àgbẹ̀ nígbà tí àgbẹ̀ kan bá dóko tó bá sì fẹ́ mọ̀ bóyá àgbẹ̀ tí wọ́n jọ wà ní àyíká ara wọn, ó ti dé inú oko, wọ́n á hu. Nígbà tí wọ́n bá ṣe hú, àgbẹ̀ kejì náà á hu padà sí wọn láti fi hàn wípé òun náà wà nínú oko níhìn yìí. Àwọn ọ̀nà yìí pọ̀ lọ́bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n nísìnyí a rí pé ọ̀làjú ti dé, ohun gbogbo sì ti yí padà. Àwọn ọ̀nà tá à ń gbà bára ẹni sọ̀rọ̀ ó ti wá pọ̀ lọ jaburata, kódà ó tiẹ̀ tún rọrùn ju ti ayé àtijọ́ lọ. Fún àpẹẹrẹ, a ní rédíò, èyí tí a máa ń pè ní asọ̀rọ̀mágbèsì. A ní tẹlifíṣọ̀n tí a máa ń pè ní ẹ̀rọ amóhùnmáwòrán. A ní ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀, èyí tí a ń pè ní tẹlifóònù, èyí tí a lè fi pe ènìyàn láti fi ohun kan ránṣẹ́ sí. Òmíràn tún ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká. Ọ̀nà mìíràn tún ní ẹ̀rọ ayélujára, èyí tí a ń pè ní íńtánẹ́ẹ̀tì.
ẹkú tá a bá fẹ́ bá èèyàn kan sọ àkọlé sáré tẹ̀ síbẹ̀ ẹni á sì tètè má sì dá wa lóhùn padà. Fún àpẹẹrẹ Facebook, Twitter, WhatsApp, Instagram, email àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀nà mìíràn tún ni ìwé ìròyìn. A lè ní ìwé ìròyìn ojoojúmọ́, a lè ní ọ̀sọ̀ọ̀sẹ̀, a lè ní tó máa wá lóṣooṣù, àti a lè ní ìmíì tó jẹ́ pé lọ́dún ló máa wá. Ọ̀nà mìíràn tún ni àpérò, èyí tí à ń pè ní èdè Gẹ̀ẹ́sì wípé conference. Àwọn tó ní ìmọ̀ ìjìnlẹ̀ nípa ohun kan tàbí èkejì wọ́n á wá papọ̀ láti agbègbè ọ̀tọ̀ọ̀tọ̀, wọ́n á sì wá gbé ohun náà yẹ̀wò. Àwọn ọ̀nà mìíràn tí ẹ̀yin náà bá tún mọ̀ tí a máa ń gbà bára ẹni sọ̀rọ̀ bóyá láyé àtijọ́ àbí láyé ìsinyìí, ẹ lè fi sí ìsàlẹ̀ fídíò yìí, a ó tún máa sọ̀rọ̀ nípa rẹ̀ ní inú fídíò òmíràn. Ẹ ṣeun púpọ̀ púpọ̀ tí ẹ̀ ń gbádùn ètò yín, ètò wa, ètò Yorùbá Lemi. Ẹ má gbàgbé láti máa fẹ́ràn àwọn fídíò wa, láti fi ránṣẹ́ àti láti darapọ̀ mọ́ wa lórí ìkànnì Yorùbá Lemi TV. Ẹ ṣeun púpọ̀. Orúkọ mi ò yípadà, Dùnọlá Abọ́sẹ̀dé ọmọ Ṣókàn lórúkọ tèmi. Ire o.